wá síbí láti wá tako ẹ̀sìn kankan o, ṣùgbọ́n mo kàn fẹ́ béèrè ìbéèrè kékeré kan lọ́wọ́ ẹ̀ ni. Mùsùlùmí ni mí. Ìbéèrè mi ni pé Saudi Arabia ṣé lóòótọ́ ṣé ìlú àwa Islam ni? Torí ọdọọdún làwa Mùsùlùmí ń lọ sí Kaaba, àbí wọ́n kàn fi ń ṣe 419 fún wa ni? Lọ́wọ́ Palestine, ìlú àwọn Mùsùlùmí, Amẹ́ríkà ń lọ síbẹ̀, wọ́n lọ ń pa wọ́n níbi tí wọ́n ti ń kírun, wọ́n ń pa wọ́n bí ìgbà tó ń pa ẹran. Ẹ tún wo Iran lénìí, Amẹ́ríkà tún ti débẹ̀, wọ́n bẹ̀rẹ̀ sí pa àwọn Mùsùlùmí tó wà ní Iran. Mélòó la fẹ́ sọ? Saudi Arabia, wọn ò sọ nǹkan kan, wọn ò tí ẹ lè gbọ́ ọ̀rọ̀ Saudi Arabia, ẹ lè gbọ́ lẹ́nu wọn kán dìde láti sọ fún Amẹ́ríkà pé kí ló ṣẹlẹ̀ gan-an, ó ti já wa Mùsùlùmí lẹ̀ ń kọjú ìjà sí. Saudi Arabia ò máa sọ nǹkan kan, òun ló fa ìbéèrè mi yìí. Mi ì fẹ́ kí fídíò yìí kó gùn jù. Ṣé ìlú Islam ni Saudi Arabia àbọ̀kọ̀ fi ń ṣe 419 fáwọn àwa Mùsùlùmí?